alhamdulilayi rabbil alamin ẹ̀yin tèmi ṣàlàfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Thank you for joining me. Ìdí tí mo fi wá lẹ́ni ìdí méjì mẹ́ta ni sort of nítorí prostate. A ti sọ fún ẹ̀yin ọkùnrin ẹ guide prostate yín, ẹ less fatty things tẹ́ ń jẹ, fatty anything tó máa mú yín débi pé ẹ wá overgrow. Bẹ́ẹ̀ ṣe ń grow tẹ́ fi pé ikùn yín ń grow, ikùn yín nìkan kọ́ ló ń grow, prostate yín náà ń grow. Tó bá dẹ̀ grow dé level kan ó máa fún yín ní ìnira o. Àìmọye àwọn ọkùnrin tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ò ṣe, prostate wọn ló fà á. Wọn ò dẹ̀ ní lè sọ fún ìyàwó wọn, but èmi ò bá encourage ẹ máa sọ fún ìyàwó yín. So tí mo fi wálé ní question kan tí èèyàn kan béèrè lọ́wọ́ mi àti remedy kan téèyàn kan tó showcase fún mi àti remedy kan tèmi náà fẹ́ showcase àti nǹkan kan tó jẹ́ wípé ẹ gbọ́dọ̀ máa jẹ. Like àwọn seasoning tẹ́ ń jẹ yẹn òun ló jẹ́ kí àwọn remedy kan ṣiṣẹ́. Like some of you ẹ ń lo remedy kan bíi herbs ẹ fi pé kò ṣiṣẹ́. Seasoning tẹ́ ń jẹ mo ti sọ lẹ́lẹ̀ bíbá òun ló jẹ́ kí mi ṣiṣẹ́ nínú yín. Calm down on seasoning. Calm down on seasoning. Ìwọ tó bá wà tó wà nípò sanra calm down. Ọkùnrin ò ní need láti sanra. Something on is going on in your body tẹ́ bá ń sanra. Tí ẹ bá kéré as a young man prostate máa ń kéré. A sọ fún yín pé almond shape or ká sọ pé walnut ká wá fún ní ml ká wá fún ní like measurement like 15 ml tí ẹ bá àwọn tó young kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó máa di 20 ml kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di 25 ó di 30 ó di 40 ó sì wà ní size small nìyẹn. Tó bá ti wá kúrò ní 40 tó ń lọ bí 50 60 tó ń lọ 70 ó ti wà ní medium size nìyẹn. Tó wá kúrò ní 70 tó bọ́ sí 80 ml tó wá above 80 ó ti bọ́ sí large nìyẹn. Ó là ń pè ní BHP. That is simple term, that is prostate enlargement. And when you bá bẹ̀rẹ̀ sí ní develop prostate enlargement ẹ̀yin náà mọ̀ pé problem ti dé nìyẹn. Problem àti tọ̀ àti maintain tọ̀ mo ti sọ tẹ́lẹ̀ àti bóbìnrin sùn medication tí wọ́n máa ń fún wọn Flomax, that is kí ni wọ́n tún máa ń pè Flomax yẹn náà wọ́n máa ń fún wọn láti ṣe kíni láti help prostate enlargement. Tí consumption oògùn yìí bá wá pọ̀ jù ó ti lè form bladder obstruction. Like báwo èmi ò kí ń ṣe medical doctor o, like báwo mo ṣe mọ eléyìí mo mọ eléyìí nítorí pé experience àwọn èèyàn as an herbal practitioner. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé herbs tẹ́ fojú di one way or to the other ó minimize the enlargement kò jẹ́ kó wà aggressive but ẹ̀yin kan ní gbogbo ẹ̀sùn yín ni. Ìwọ wọ́n mọ ọdún tó ti ń bá enlargement yìí bọ̀ tó sọ pé ó sú ẹ like seriously kò yẹ kó sú ẹ mọ̀ maintain ẹ̀. Kí n tó gbàgbé ẹ̀yin tèmi question kan wà téèyàn kan bí mi ò nípa bóyá kíyàn yọ mo hope pé màá rántí kí n tó parí. Nílẹ̀ lẹ́yìn bíbá ẹ̀ onínúure kan like oògùn tá à ń pè ní herbs ó large oògùn ju èèyàn lọ. Àti bá dẹ̀ sọ pé kíní yìí ó lè ṣiṣẹ́ 1000 tẹ́ bá mọ̀ ẹ̀mọ̀ tẹ́ bá mọ̀ ẹ̀mọ̀ náà nìyẹn. Nílẹ̀ lẹ́yìn bíbá èèyàn kan pàṣẹ kọ́lọ́n bá mi dúpẹ́ fún ẹ̀yin náà ti máa rí but as an herbal practitioner tá a bá wò àwa ti mọ̀ pé oògùn yìí ó lè ṣiṣẹ́ oògùn yìí ó lè mọ̀ ṣiṣẹ́ àwọn kan pàṣẹ ni ó simple but it's very very good. Onions ni ẹ máa extract juice ẹ without ẹ má bomi sí juice ẹ nìkan ni anyhow ẹ bá ṣe máa extract juice ẹ extract juice ẹ wá 33 ml yẹn òun lẹ máa mu. Tẹ́ bá mú lẹ́nìí ó ti di in 3 weeks time ẹ tún máa mú ó di méjì lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì yẹn ó ti di in 3 weeks time ó di mélòó ó di mẹ́ta. Ìwọ tó ní prostate problem mú, ìwọ tó ní prostate problem ẹ tọ́jú ara yín pẹ̀lú ẹ̀. Ìwọ tó bá ní prostate problem ó tún wá di in 10 years kó tó mú. Ìwọ tó bá ti ní prostate problem ó tún di kíni tó bá ti disturb ẹ mọ́ inshallah pẹ̀lú tọ́nà fún wa lẹ́mìí gúngùn ó tún di in 10 years wàá tún mú. But ẹ ní láti minimize nǹkan tó ń jẹ́ seasoning yẹn ó ń form toxic síra yín ó ní tendency àti máa jẹ́ kí prostate yín máa enlarge
tẹ́ ẹ bá mọ̀ ẹ maintain ẹ̀. Ìwọ tó bá ti rí pé ó ti jẹ seasoning jù dákun flush kó wá lo kíní bá a ṣe ní kó lò like onions àlùbọ́sà. How much will it take you to do that? 30. So ẹ̀yin náà rí pé máa ra púpọ̀ ẹ fi get 33 to 35 ml 33 to 35 ml. So ó lè bọ́ sí ó dìbẹ̀ bó bá ṣe large sí ẹ mọ̀ consider something large size either 12 or more. Either 12 or more is very very important. Then the second remedy tí mo fẹ́ pass sí ẹ ní láti do away with seasoning. Ẹ ní láti do away with seasoning. Ẹ lọ fún local seasoning tí wọ́n fi irú ṣe like we can have that local mi fẹ́ bọjọ́ lọ́jà jẹ́ but seasoning méjì ni wọ́n pariwo kódà àwọn Islamic scholar yẹn ni wọ́n pariwo lemọ́ but mi ní gbogbo wọn nísìn the same thing ni wọ́n ń lò. Ẹ kàn ṣáà á lè bọjà jẹ́ á sì lè jẹ́ á lè ṣe ká mọ̀ jẹ́ tẹ́ bá ti jẹ́ ẹ máa flush. But ìwọ tó ní prostate problem tí wọ́n bá ní kó mọ̀ jẹ́ fọ́dún kan seasoning ṣé wàá ní wọ́n fẹ́ yín ẹ lọ́rùn ni. Ẹ lè mọ̀ lóru natural irú ẹ bá fẹ́ ṣe rice ẹ furú sí ẹ bá fẹ́ ẹ̀fọ́ ẹ furú sí like spinach is even help ni fún prostate. Irú náà help ni fún prostate level yín. So the second option tí mo fẹ́ fún yín nísìnyí ó ní pé pawpaw leaf àti garlic. Tẹ́ bá wù yín ẹ gbàgbọ́ o tó bá wù yín ẹ gbàgbọ́ doubt yẹn náà lẹ́ ń doubt tó fi kó mọ́ yín lára báyìí sìn. Ṣòye yín tó ń bá sọ̀rọ̀ Ashley ẹ má bínú is because mo feel what other people are feeling. Ẹ wá pawpaw leaf bó bá ṣe tóbi tó òun náà lè ṣe máa ṣomi ẹ̀ either ẹ ṣe sínú 10 litres or 5 litres. Tẹ́ bá rí èyí tó tóbi dáadáa ní pawpaw leaf yẹn ẹ ṣá sí wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ wá garlic náà tó tóbi ṣe mọ̀ pé garlic mọ́ wá in bulk ni in like ball like maybe 8 pieces or 12 pieces. Ṣòye yín ẹ gé sí ẹ wá boil ẹ̀ ẹ mọ̀ sábà mú ẹ mọ̀ ṣe kí ni ẹ mọ̀ sábà mú. Ṣòye yín then lẹ́lẹ́ bíbá mo sọ̀rọ̀ green tea mo sọ̀rọ̀ black seeds like black seeds tẹ́ ẹ rí yẹn mo sọ fún yín ìyẹn mọ̀ kò yẹ kí èèyàn mọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ like I'm a beneficiary to it like àwọn èmi àtàwọn èèyàn tó súnmọ́ mi dáadáa like tẹ́ bá ń lò kò ṣe pé ìtẹ́lò tẹ́ gbàgbé ẹsẹ̀ like you take it as your normal thing kò ní jẹ́ kí prostate yín wà aggressive. Ẹ̀yin kan ẹ̀ mú swẹ́swẹ́ ẹ̀ gbé lẹ̀lẹ̀ kò í ṣe bẹ́ẹ̀ yẹn you take it like normal like a part of you and gbogbo àwọn natural things tí mo sọ yìí kò ní jẹ́ kẹ́ ẹ wà obese kò ní jẹ́ kẹ́ ẹ wà obese. Tẹ́ bá ti wà obese kí ló ṣẹlẹ̀ sí prostate yín ó náà máa fẹ̀ sí náà ni. Remedy tí mo sọ yìí kò sọ pé bóyá mi ò ní prostate o ẹ mọ̀ ṣe like seriously alimo on point lẹ́ni kò wá nípa ìbò ẹ fàyọ mo wá nípa nǹkan tó ń dààmú health yín tó jẹ́ kẹ́ ẹ ṣe dáadáa as ọkọ mo rò pé mo ti clear ìyẹn so like àjòkó ìwádìí tí ń tẹ̀síwájú in as much as a wà láyé kọ́lọ̀ fún alẹ́ mi gúngun a máa pàṣẹ sí kí n tó lọ again fún ẹ̀yin tó bá ti book fún operation ẹ wò ó pé irú operation wo ni wọ́n fẹ́ ṣe fún yín. Ìwọ tó bá sì desire ó fẹ́ mọ̀ yes báwo lọkùnrin ṣe máa wà gan tálọ́ pé òun fẹ́ bóbìnrin sùn. Ìwọ tó bá sì desire pé ó fẹ́ mọ̀ bá obìnrin sùn like if it's not too big ká sọ wípé if it's not more than 100 ml ní prostate enlargement yẹ ṣó yẹ ẹ lè consider urolift ẹ lè consider urolift. Okay kí wá ní urolift wọ́n ní is a procedure for prostate to control it is a straightforward procedure that utilizes tiny implants to lift and hold the enlarged prostate tissue out of the way so that it no longer blocks the urethra. There is no cutting, eating
on removal of the prostate tissue. So wọ́n ní but ó níbi tó máa tóbi dé. Mo ti sọ fún yín pé latest 100 ml tó bá ti gọbọ jù báyìí lọ ẹ máa consider another one which I will remember to say in the front. Ṣóyé yín procedure yìí dẹ̀ ní wọ́n lè ṣe ní urolift yìí wọ́n lè ṣe ní èmi ò kí ń ṣe medical doctor mi sì ṣe surgery èmi herbal practitioner ni mi but people's experiences wisdom knowledge àti information ṣóyé yín àti experience àwọn èèyàn tó wà close la gbà la fi rí gbogbo eléyìí pé that is tó máa help yín that is a kind of bringing your doctor to you. Ó máa easy fún yín nísìnyí láti wá lọ bá àwọn urologist pé nǹkan tí mo fẹ́ lélẹ̀ ṣóyé yín but èyí tèmi dì pẹ̀lú òní mo kọ́kọ́ sọ níwájú yẹn fún ẹ̀yin tẹ́ ó bá jẹ́ pé ẹ gbàgbọ́ nínú herbs òun la tún sọ lélẹ̀ yìí o àbẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti convince yín pé túláàsì ẹ lọ ṣe kinní yìí at least ẹ ti ẹ̀ ná débì kan náà ẹ ti ẹ̀ kọ́kọ́ consider herbs yẹn náà díẹ̀ ṣóyé yín there is nothing bad in trying ṣóyé yín bẹ́ẹ̀ yẹn. So urolift yìí it can be done in the office with local anesthesia and sharp you can go back home. Bẹ́ẹ̀ tó bá wá ti wá di pé ó ti ju 100 ml lọ no matter the size ẹ wá consider nǹkan tí wọ́n pè ní aquablation. Where is all this coming from? Because I'm not a urologist. Ṣóyé yín ó ní pé ọ̀dọ̀ Ahmed Kasrain ní Jacksonville Florida ní Jacksonville urology tí ẹ bá nífẹ̀ẹ́ sí ṣóyé yín ẹ lè pè mí kí n fún yín ní nọ́mbà wọn kẹ́ ẹ búùkù appointment like I'm trying to balance it up. èmi ẹ ṣe pàṣá èmi herbal practitioner ni èmi ẹ ṣe pàṣá nǹkan tí mo kàn fẹ́ mo ṣáà fẹ́ solution dẹ́ kí n tó lẹ́yìn tèmi fún ìwọ tó wá béèrè question lọ́wọ́ mi pé ṣé tí o bá ti yọ pé ṣé wàá mọ bóbìnrin sùn like bóyá tó bá ṣe aquablation tó yẹ yín tó bá ṣe aquablation possibility wà pé tó bá yẹ pé ẹ bá rí àwọn urologist torí wọ́n pé tí wọ́n mọ bí wọ́n ṣe pack nerves yẹn tí wọ́n fún yín ní artificial thing tó máa support urethra tó máa support àti bá ó ní nerves kan tó máa pack together láti help ara wọn tó bá lè ṣe yẹn possibility wà pé o lè ṣì máa bóbìnrin sùn but for how long ṣé ó lè last ṣá that is my question. So but fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ẹ lè pè mí tẹ́ bá jẹ́ pé ẹ fẹ́ ṣe procedure yẹn ẹ lè pè mí ìlú ìkọ́ ni wọ́n wà ìlú Florida ni wọ́n wà so bẹ́ẹ̀ bóyá possibility wà pé a ní àwọn tó ń ṣerú ẹ̀ ní Nàìjíríà kí wá ní aquablation therapy fún prostate enlargement ó ní pé aquablation therapy removes prostate tissue with a robotical control water jet. This robotic technology minimizes human error and ensures the prostate tissue is removed precisely, consistently and predictably. That is to say bí wọ́n ṣe predict yẹ bẹ́ẹ̀ náà ló ṣe máa rí wọn ò ní fẹ́ error bẹ́ẹ̀ kan tí wọ́n lò ní wọ́n lo robotical water jet. I hope tí ẹ bá ẹ tiẹ̀ máa understand ni so fún ìwọ tó sọ wípé yes ọ̀nà ni mo answer yẹn ẹ consider ṣóyé yín then ìgbà míì prostate ó lè mọ́ tóbi o kó wà ní low medium kó jẹ́ wípé á dẹ̀ máa fún yín ní issue àtìtọ̀ kò sí nǹkan méjì ju pé bóyá medication tí wọ́n ti fún yín láti jọ́ yìí ẹ ti lò ó òun gan wá lọ cause yín ní bladder obstruction whatever way ẹ need láti follow ẹ ó ṣeé ṣe herbs inshallah ó lè help yín àti bóyá tẹ bá tẹ̀lé àwọn tó mọ̀ pẹ̀ wọ́n lè help yín like I'm not trying to be like one-sided mo try láti ṣe ní all rounder so yẹ yín so ìwọ tó bá mọ irú operation tó kẹ́ wọ́n kàn lọ yọ fún ẹ fàì in fact recovery gan ó lágbára ju àrùn yẹn gangan lọ fúnra rẹ̀
and there is only aquablation náà, there is effect of recovery ó lè take like 2 months, painful urination, and bí ẹni pé nǹkan tó ń fi lálákọ̀ọ́kọ́ yẹn a tún wá double but lẹ́yìn 2 weeks ó máa balance. Bẹ́ẹ̀ tí ò bá ti gọbọi, tó bá ti tóbi jù, ẹ jọ̀ọ́ ẹ consider urolift. This is on point by 2 using my words for others. Bye for now.